ń gbà wá. So how the discriminant ni ẹgbẹ́ tí bá fẹ́ mọ̀ bóyá quadratic equation kan bóyá ó ní linear factor bẹ́ẹ̀ ni gbogbo quadratic equation ó súnmọ́ ká solve wọn. Bóyá lágbọ́n ni nọ́mbà tẹ́ bá ti ń ṣiṣẹ́. So bóyá pẹ̀lú àpèjúwe nísìn tó bá yẹ pé ń ṣe ní real number ajá sí pé mo lè mọ solve àwọn quadratic equation mi kan. So ti bẹ̀bẹ̀ kò túmọ̀ sí pé a lè solve ẹ̀ pé alágbọ́nrin nọ́mbà mi bá bí complex number táyé pé complex number lẹ́fín ṣiṣẹ́. So ti bẹ̀rẹ̀ tí mo fẹ́ fàyọ̀ bí báyìí nínú àwọn ìtẹ́ sábà mọ́ lò òun pé tẹ bá fẹ́ mọ̀ pé nǹkan kan jẹ́ linear factor gẹ́gẹ́ bí àpèjúwe irú àpẹẹrẹ tí mo kọ́ bí báyìí linear factor ni. So tẹ bá fẹ́ mọ̀ pé ó ní linear factor ẹ mọ̀ jù sínú discriminant. Kí ni à ń pè ní discriminant? Discriminant wa ni b squared minus 4ac. Ẹ rí i pé tí n bá kọ 3x squared plus 5s plus 6 is equal to 0. Pẹ̀lú àlàyé tí mo ṣe ń bí báyìí mo ti mọ̀ pé a mi ó mọ̀ jẹ́ kí ni o 3 àbí pé mo ní n tó bá wà lẹ́gbẹ̀ẹ́ x square coefficient x square ń báyìí òun ni a mi. B mi ó mọ̀ jẹ́ kí ni o 5 c mi ó dẹ̀ sì mọ̀ jẹ́ 6. Tí n bá sọ ságbọ́n yìí tí ń jẹ́ discriminant mi ṣe pé yóò jẹ́ b squared minus 4ac tí ó mọ̀ jẹ́ 5 squared minus 4 times 3 tí ń ṣe times 6 tí ń ṣe c ajásígbélé ọmọ jẹ́ 25 àbí minus 12 àbí 12 times 6 72 ẹ rí pé negative ni ó mọ̀ fún mi. So ti yé mi báwọn so ẹ rí pé negative ni ó mọ̀ fún mi bẹ́ẹ̀ minus 37 àbí. Ẹ kálẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ mo kí wa káàbọ̀ sí orí ètò yín tó wa alẹ́ ìṣirò níbi tí a ti máa ń mú jáde ẹwà eléyìí tí ó wà nínú ìṣirò àti èdè abínibí wa Yorùbá. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Lókùmọ̀ agbára ògo Ọlọ́run bá mọ̀ bẹ̀rẹ̀ ní kánmọ́kánmọ́ lọ́sẹ̀ tèmi bákan náà. Mo bẹ̀ wá ká má bínú pé fún bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn a lè ṣe ètò wa so ọwọ́ mi di gágá díẹ̀ ní ká má bínú. Fún àwa tí a ṣe ń darapọ̀ mọ́ wa mo rọ̀ wá láti bá fi ètò náà ṣọwọ́ sí àwọn tí a lérò pé wọ́n lè jàǹfààní lórí rẹ̀. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí ètò wa alẹ́ ìṣirò eré là máa ń fọmọ ayò ṣe ni. A ti sọ fún wa pé kò túmọ̀ sí pé ẹnìkan ló mọ̀ jù. Èmi kàn jẹ́ bí ẹni tó ń tukọ̀ ètò lásán náà ni akẹgbẹ́ náà ni gbogbo wa jẹ́. So mo dẹ̀ ti kó ẹ̀bùn rẹpẹtẹ wá lálẹ́ tèmi náà. Ọpẹ́ pọ̀ ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe òǹgbọ̀wọ́ ẹ̀bùn eléyìí tá a máa ń fún àwọn olùkópa wa ní ọ̀sẹ̀ báyìí. So àwa tí a ṣe ń darapọ̀ ẹ dákun mọ̀rọ̀ ẹ bá fi ètò náà sọ́wọ́. Olóyè Moshood àbí ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa tẹ̀lé bá fi ètò náà sọ́wọ́. Gẹ́gẹ́ bí mo ṣe fi sọ́wọ́ níbi àtẹ̀jáde eléyìí tí mo fi ránṣẹ́. So olóyè Awal Adépọ̀jù ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa tẹ̀lé ló wá lọ́gọ̀ ẹnu. Mo lérò pé tí bá fi ètò náà sọ́wọ́ sí àwọn tí ó jàǹfààní lórí rẹ̀. So gẹ́gẹ́ bí mo ṣe fi sọ́wọ́ sí wa òun náà ni pé kí ni ìdíje wa lálẹ́ tèmi yóò máa dá lé lórí quadratic equation. Ẹ rí i pé ìtẹ̀lé olójoojúmọ́ wa láti bí ọjọ́ mélòó orí quadratic equation òun náà ni à ń ṣàlàyé. Àṣàlàyé tí à ń pè ní quadratic equation àgbéyẹ̀wò láti níbi equations pa sọ fún apá lè mọ̀ ṣàdáyanrí equation bóyá pẹ̀lú degree wọn ni àbí pẹ̀lú term wọn. A ní táyé pé degree wọn la fẹ́ fi mọ̀ ṣe degree ni pé power tí expression kan tó rù power tó pọ̀ jù tí expression kan rù. So òun náà ni pé táyé pé bá ní degree kan òun là ń pè ní linear expression. So táyé pé degree méjì ó ti dá quadratic. So tí bá sọ òun náà ni pé tá bá ní quadratic equation yóò mọ̀ jẹ́ equation oní degree méjì. So àṣàlàyé ọ̀nà oríṣiríṣi tá lè mọ̀ gbà kojú irúfẹ́ àwọn equation báyìí. Ìyáàfin mọ́mí wa Bọ́lá Rótìmí ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ alásàlẹ̀ tèmi. So àṣàlàyé so yí pé ọ̀nà oríṣiríṣi tá lè mọ̀ gbà solve quadratic equation yìí lára wọn náà ni pé ká lo factor methods. Àní tí kìí ṣe gbogbo ìgbà láàlè mọ́ rí factor method yẹn lọ. Àṣàlàyé ìgbà tá lè mọ̀ ṣe kí ni o ìgbà tí a lè mọ̀ lo completing the square method
àti tí a ń pè ní quadratic formula. A ní kò sí ti ń jẹ́ almighty formula. Tó ta bá sọ pé nǹkan jẹ́ almighty, òun náà ni pé kí ni ó kájú ẹ̀. Ẹ̀kẹ́ ó lójú àwọn equation mìíràn náà tí almighty lè ṣe kí ni tó lè èyí tá ń pè ní almighty yẹn ó lójú equation tó lè ṣe kí ni tó lè kojú. So a ṣàlàyé àwọn àǹfààní ọlọ́kọ̀ọ́jọ̀ kan lè ta mú bẹ́ẹ̀. So òní náà ni a máa wọ gbàgede tí a mọ̀ fún àwọn akẹgbẹ́ aláǹfààní láti fi igagbága tó dẹ̀ sì jẹ́ pé ẹni tó bá gbégbó rókè ẹ̀bùn bántábántá eléyìí tí ó ti wà kalẹ̀ lọ́dọ̀ àwọn ó ń gbọ́ ọwọ́ ètò wa, so yóò mọ jẹ́ ti onítọ̀hún. So tẹ́ bá yí pẹ́ ṣe ń darapọ̀ mọ́ ẹ dákun mọ́rọ̀ wa, ẹ bá fi ètò náà sọ́wọ́ kẹ̀dẹ̀ bá nífẹ̀ẹ́ sí. So gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìpele méjì òun náà ni ètò wa ní máa ń pín sí ní alẹ́ ìṣirò. Ọ̀gá mi Ọlátúnjí Ibrahim, ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́. So gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìpele méjì òun náà ni ètò wa máa ń pín sí. So ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni ìpele tẹ́pà tí wọ́n fún wa ní àǹfààní láti dá ṣètò láti jẹ́ kí àwọn tó wà nílé kí wọ́n jàǹfààní àwọn tẹ́yìn náà kọ́ nínú ìtẹ̀lé olójoojúmọ́ wa. Ẹ rí i pé a sọ fún wa pé quadratic equation láti mọ gbìdánwò wa àbí a dẹ̀ fi àwọn fẹ́ràn eléyìí tó ń ṣàlàyé ẹ̀kọ́ náà. So nínú fẹ́ràn yẹn náà a ní kọ́jẹ́ pé ká wò àwọn tó wáyé pa wò tàbá ti ẹ̀ kàwé mìíràn ní táwa lérò pé ó lè ṣàwọn èèyàn láǹfààní. So tẹ́ bá ti pè wọlé báyẹn ẹ mọ̀ fi ẹgbẹ̀rún máàkì sífàjẹ síwájú ìdíje. Ẹ rí i pé àǹfààní wà nínú kí ẹ kọ́kọ́ jẹ ẹgbẹ̀rún kan máàkì síwájú ìdíje. Òun náà ni pé táyé pé ẹ̀yin àtẹnìkan rí pé díje wọn máa ń gbóná táwa yẹ pé jọ figagbága. Ajá sí pé ẹgbẹ̀rún kan tọ̀dọ̀ tí yẹn o yóò mọ̀ kún máàkì tọ̀dọ̀ tí nígbẹ̀yìn àti láwọn tó yẹ pé pò kéde ni wọ́n ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí kún òpè wọlé wọ́n padà lulẹ̀ nígbà tá a padà ro gbogbo máàkì wọn papọ̀. Olóyè Abdulfatai Mustapha, ẹ ṣé pọ̀ tí ẹ tún darapọ̀ mọ́ alálẹ̀ tó ní mo nígbà pé ẹ ti fi ètò náà sọ́wọ́. So fún àtàbà fẹ́ darapọ̀ fún ìdíje ìpele alákọ̀ọ́kọ́ yìí, nọ́mbà tá a fi mọ̀ pè sí òun náà ni ẹ ń wò lójú ẹ̀rọ mi ẹ̀ 08162942400. Ẹ lè mọ́ lè láǹfààní láti pè wọlé nípè ìpè gidi ṣùgbọ́n ẹ lè kàn sí mi pẹ̀lú WhatsApp. Àwọn tá a bá fẹ́ pè wọlé WhatsApp nìkan òun náà la lè pè sí o 08162942400. Òun náà ní nọ́mbà tí a mọ̀ pè wọlé. So a ti wá mọ̀ pé ní tábà tí a dé ìpele kejì, ẹ jẹ́ n gba ìpè kan yìí náà. Ìpè ó ti ń ṣe kí ni ó ti ń ré lura wọn. Hello. Ẹ kálẹ́, ẹ ti wà lórí ètò kánmọ́kánmọ́, kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè o? Olóyè Ahmad Abdulhamid láti Ìbàdàn. Ọ̀yá kánmọ́kánmọ́ kí lẹ fẹ́ fi ṣàǹfààní fáwọn ará ilé lálẹ́ yìí? Sọ̀rọ̀ nípa quadratic equation. Ok, ọ̀yá àwọn ará ilé ń gbọ́ yín níṣẹ́jú kan. Ẹ sọ pé tí a bá fẹ́ mọ̀ bóyá tí a bá fẹ́ wá quadratic equation pé a máa kọ́ wá factor last term. Nísìnyí tí a bá wọ́n ní ax square plus bx plus c. Àwọn multiply a àti c, àwọn multiply papọ̀. So a máa wá factor. À ń gbọ́ yín. Olóyè Ahmad Abdulhamid, tẹ́yìn bá ń gbọ́ wa àwọn ọ̀gbọ́ yín o, ẹ tún gbìyànjú láti pè padà. So 08162942400. Mo lérò pé tí olóyè Abdulhamid tí wọ́n ń gbìyànjú láti ṣàlàyé òun náà ni pé bóyá tá a bá fẹ́ gbà tara factor method láti fi solve quadratic equation wa. So wọ́n lá mú àwọn coefficient àwọn kíní ẹlẹ́ọ̀kọ̀ọ̀kan àwa a àwa b àwa c. So tí ẹ bá wọ́n lá wá kíní product a àti c. Ẹ jẹ́ n gbà pé yìí náà. So a máa wá product a àti c, a wá wò pé nọ́mbà ọlá multiply pẹ̀lú ara rẹ̀
nọ́mbà méjì ó lá máa multiply pẹ̀lú ara wọn tí ó mọ fún wa ní AC tó yẹ pé tá bá rò wọn papọ̀ yóò mọ fún wa ní B. Ẹ ti wà lórí ètò, kí lórúkọ yín, bọ́lẹ̀ tí ń pè o? Ẹ kálẹ́ o, orúkọ mi ni Usman láti Àkúrẹ́. Olóyè Lamidi Usman àbí? Hello, Olóyè Lamidi Usman àbí? Bẹ́ẹ̀ni sà, látàkúrẹ́. Látàkúrẹ́, kánmọ́kánmọ́ kí ló fi ṣàǹfààní fún àwọn akẹgbẹ́ wa nílé lálẹ́ yìí? Náà, nǹkan tí a fẹ́ fi ṣàǹfààní fún wa náà ni pé tí a bá fi lè ṣe àkíyèsí general formula àwọn quadratic equation, òun náà ni AX square plus BX plus C. Ẹ ṣàtúnṣe ọ̀rọ̀ yín ọ̀jọ̀gbọ́n, ẹ ní equation ẹ tún wá dúró lórí plus C. Ẹ pé kò tí ì da equation báwọn, ọ̀yà ẹ ṣàtúnṣe rẹ̀. Equals to 0. Is equal to 0, ẹ ṣeun. Ọ̀yà. So ABC ó jẹ́ constant. Àwọn máa jẹ́ constant. Pé yóò wọ́n jẹ́ number. So tí a bá fi lè wo equation kan, a lè sọ bí quadratic equation àbí yóò ṣe rí tá bá fi lè plot ẹ̀ sórí graph. Látara nǹkan tí A wa bá fi lè gbà. Tó bá fi lè jẹ́ pé A wa ó bá fi lè jẹ́ number tó jẹ́ positive. A ní 4 àbí 3 àbí any number tó bá jẹ́ positive. Tó bá ju 0 lọ. Pé number tó bá ju 0 lọ. Bẹ́ẹ̀ni, so nírú kéèsì yẹn, graph wa tá bá fi lè plot equation yẹn, yóò mọ̀ fún wa ní nǹkan tí ó mọ̀ dàbí cup like. Ọ̀nà pé bí ife tá a fi máa mú mi, ìtọ́jọ̀gbọ́n sọ náà ni pé a ti mọ̀ pé ABC, a ti mọ̀ pé èèyàn òun náà ní coefficient x square lọ́pọ̀lọpọ̀ gbà. So ọ̀jọ̀gbọ́n à ń ṣàlàyé fún wa pé tó wáyé pé a bá fẹ́ mọ̀ torí tá bá ní nínú ọ̀nà mìíràn tá a lè mọ̀ gbà kojú quadratic equation náà ni pé by graph. A dẹ̀ ṣàlàyé fún wa pé by graph yẹn a lè ní cup like eléyìí tọ́jọ́ fèrè ife tá a fi máa mú mi. A dẹ̀ lè mú cap like tó jọ filata Monday. So òun náà ni pé tí A mi a mọ̀ pé ó lè jẹ́ monic ní tó wáyé pé coefficient rẹ̀ bá jẹ́ 1. Ṣùgbọ́n tó wáyé pé positive ní tó ju 0 lọ, bóyá bí 2 bí 3 bí 4, ká má wò lè dára wa láàmú. Kódà tá bá plot ẹ̀ sí graph cup like ní ọmọ fún wa lọ́jọ̀gbọ́n sọ. Ó yẹ tẹ̀síwájú. Bẹ́ẹ̀ so tí ó bá fi lè jẹ́ negative tó pé nọ́mbà yẹn, nọ́mbà tí ó wà ńbẹ̀ ó bá fi lè kó bá tó 0. So yóò máa dàbí fìlà, yóò máa dórí fìlà. Ẹ ṣé púpọ̀ ọ̀jọ̀gbọ́n, ẹ ti fi ẹgbẹ̀rún máàkì sífàjẹ síwájú díje já fún àwọn ẹlòmíràn láǹfààní. Mo lérò pé darapọ̀ mọ́ bí díje ṣẹ̀dẹ̀ tí bá sọ fún àwọn akẹgbẹ́ yín ní Àkúrẹ́, ṣe bí fúta lẹ́wà bí? Bẹ́ẹ̀ni sà. Ẹ bá sọ fún wọn náà káwọn náà darapọ̀ mọ́ wa. Ẹ ṣe fún àǹfààní tẹ́ ṣe fún wa. 08162942400 àǹfààní olówó ibi òun náà ni wọ́n ṣe fún wa. Nínú nǹkan tí mo tún fẹ́ ká dìbò ẹgbẹ́ mọ̀sálàyé tá ń pè ní monic. Tá bá sọ pé monic expression tàbí monic polynomial, òun náà ni pé tó wáyé pé báwo coefficient degree ká pé quadratic equation ní ìsìn degree rẹ̀ òun ni 2. Expression tó ní degree tó pọ̀ jù yẹn tí ń ṣe 2 yẹn, tẹ́ bá wo coefficient ẹ̀ tó wáyé pé 1 ló fún yín, monic nìyẹn. So tí ẹ bá ń sọ tó wáyé pé 1 ló fún wa, monic nìyẹn. 08162942400 àtà ti pè tẹ́lẹ̀, a lè gbìyànjú láti pè wọlé lẹ́ẹ̀kan sí o. So a lè gbìyànjú láti pè wọlé, ẹ jẹ́ n gba ìpè yìí náà. Hello, ní kánmọ́kánmọ́ ẹ ti wà lórí ètò, kí lórúkọ yín, bọ́lẹ̀ tí ń pè o? Mustapha Olùfàtà láti Sẹ́yìn látọ̀yọ́. Olóyè Mustapha láti ẹ kọ́kọ́ sọ pé láti Sẹ́yìn, sọ́mọ Sẹ́yìn ní ni. Kánmọ́kánmọ́ kí lẹ́fẹ́ fi ṣàǹfààní fún àwọn aráalé. Mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ nípa monic expression. Monic expression ni pé ká wá ní ká fi quadratic expression àbí expression ká fi ṣe àpèjúwe tá bá ní bí ax square plus bx plus c tí ká ní pé value a wà yẹn tó bá lọ jẹ́ bí 1, ọ̀nà fún táwọn pè ní monic expression. Ẹ ṣé púpọ̀ olóyè, ọ̀yà kánmọ́kánmọ́ kí lẹ́ nǹkan mi tàbí fẹ́ fi ṣàǹfààní. And then fẹ́ sọ̀rọ̀ nípa discriminant. Discriminant. Tá máa ń lò ní
tàbá pé formula discriminant wa tá a máa ń sábà fi dí tá a máa fi ń ṣàpèjúwe ó ní b square minus 4ac. So tá a bá fẹ́ mọ irú root tí equation wa máa ní tí quadratic equation wa máa ní tá a bá fẹ́ find the discriminant wa tí answer wa bá ju 0 lọ that means ká máa ní real root range wa máa jẹ́ real. Tí ó bá jẹ́ pé discriminant wa yẹn bá lọ less than 0 a máa ní imaginary ní àwọn root wa méjèèjì máa jẹ́. Wà á lọ́wọ́ jẹ́ pé jẹ́ 0 equal root lápẹ́. Ẹ ṣe púpọ̀ olóyè wọ́n fẹ́ ká fún àwọn ẹlòmíràn náà láǹfààní ẹ ti fi ẹgbẹ̀rún máàkì sì fà jẹ́ mo nígbà pẹ́ darapọ̀ mọ́ àbí ìdíje ọ̀jọ̀gbọ́n. Hello, ẹ ti wà lórí ètò. Hello, ẹ kálẹ́ kí lórúkọ yín bọ́lá tí ń pè o. Hello, ẹ ti wà lórí ètò kámákámá kí lórúkọ yín bọ́lá tí ń pè. Moshood Habib lórúkọ mi. Láti bo olóyè Moshood Habib bọ́lá tí ń pè o. Láti Bayero University Kano. Láti BUK ẹ ṣe pọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ yìí. Ọ̀dà bẹ́ẹ̀ fẹ́ darapọ̀ mọ́ aníjó ní ìbẹ̀t kò sáǹfààní bẹ́ẹ̀ mọ́ bínú. Ní kámákámá torí àkókò kílẹ̀ fẹ́ fi sáǹfààní fáwọn aráalé. Ok, mo fẹ́ ṣàlàyé nípa discriminant yẹn ni. Ok, olóyè ọ̀dà bí olóyè Àfàtàì wọ́n ti ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ mo tún fẹ́ kẹ́ kán mọ́ sí mi. Ṣé ẹ̀gbọ́n ṣàlàyé pé tá a bá ní discriminant òun náà ni pé téèyàn bá lóyún nísìn a lè mọ irú ọmọ tí ó fi bí pẹ̀lú pálọ̀ ya scan àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé tẹ́ bá fẹ́ mọ oyún tí quadratic equation kan ní àtọmọ tí ó fi bí òun náà ni pé kẹ́ gbé ságbọ́n discriminant. Ọ̀yà kí lè expression discriminant wa ìṣàlàyé then ìgbà ọlá máa sọ pé ìgbà ọlá máa ní imaginary root. Okay, so ìgbà táwọn formula táwọn lò fún discriminant ní square root of b square minus 4ac. So ìgbà táwọn ní imaginary root ó ní pé nọ́mbà tá a bá gẹ̀ẹ́tì níbi formula tó wà ní square root yẹn tó bá jẹ́ negative. So ìgbà yẹn láwọn ní imaginary. Ẹ ṣe púpọ̀ ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n fún discriminant gangan kò ní gba square root bẹ́ẹ̀ ó dàbí eléyìí tẹ́ ń ṣàlàyé òun ni pé tó bá jẹ́ pé tí n bá fẹ́ mọ̀ pé ṣé linear factor ni ó mọ̀ fún mi ẹ ti gẹ́gẹ́ bá àwọn lèyí tẹ́ ń sọ pé linear factor tẹ́ bá yẹ pé linear factor ni ó mọ̀ fún wa so ajá sí pé discriminant yẹn yóò mọ̀ fún wa ní perfect square ẹ ti gẹ́gẹ́ bá wọn so tí discriminant yín tó bá yẹ pé perfect square ní fún yín àti mọ̀ pé tó bá ti jòdó lọ tẹ́lẹ̀ ẹ ti gẹ́gẹ́ àwọn real root náà ni bẹ̀tẹ́ pé ilé ní akíní náà mọ̀ jẹ́ so òun ni ilé ìtẹ̀síṣàlẹ̀ ni ẹ ṣe púpọ̀ ọ̀jọ̀gbọ́n ẹja fáwọn ẹlòmíràn láǹfààní ẹ ti fọ́ ẹgbẹ̀rún market fi ṣẹ̀fà jẹ́ 08162942400 àtà darapọ̀ mọ́ amúrọ̀ ká fi ètò náà sọ sáwọn tí ó jẹ́ àǹfààní ẹ ti wà lórí ètò kí lórúkọ yín bọ́lá tí ń pè ọ́. Adébísí ló sọ̀rọ̀. Ok, olóyè Adébísí láti bọ̀. Láti Èkó. Láti ìlú Èkó kámákámá kí lẹ fẹ́ fi ṣàǹfààní fún àwọn ará ilé lálẹ́. Lórí àgbéyẹ̀wò wa náà ni quadratic equation. Àmì tá a fi mọ àwọn root quadratic equation bóyá ó máa jẹ́ real or distinct ni o àbí kó jẹ́ imaginary àbí real and equal. Òun náà ni pé tí discriminant wa. olóyè ó dàbí wọ́n ti ṣàlàyé discriminant ká tún lè tún fi jẹ́ káǹfààní yẹn kó tún pọ̀ jù báwọn lọ ẹsẹ̀ lè ṣàlàyé bó láti mọ lo completing the square method fáwọn èèyàn. Completing the square method tí a bá fẹ́ lò láti ṣe factorize the quadratic equation a máa kọ́ ṣe kákọ́kọ́ make sure pé coefficient s square àti variable wa tó ní power variable wa tó pọ̀ jù ó gbọ́dọ̀ jẹ́ 1. tó bá dẹ̀ jẹ́ 1 yẹn ó kọ́ là ń pè expression yẹn tó bá jẹ́ pé ó jẹ́ 1 yẹn ó kọ́ láàmú pé irú expression báwọn expression tó yẹ pé coefficient degree tó pọ̀ jù ńbẹ̀ bá jẹ́ 1 ó kọ́ láàmú fún wọn sọ lẹ́ẹ̀kan yóò mọ jẹ́ monic yóò jẹ́ monic ẹ ṣeun wá rí yẹn àwọn méjì ọ̀gá wa find the
half 1/2 coefficient x wa. Àwa tí wàá get àmà square. Àmà díẹ̀ to both sides. Síbẹ̀ jẹ́ ẹ ṣe púpọ̀ ọpọlọ yàn ní dàrú olóyè Adébísí ẹ̀yin náà ti fi ẹgbẹ̀rún máàkì ẹ ti fi ṣe ìfàjẹ́ mo nígbàgbọ́ pé ẹ darapọ̀ mọ́ àbí díje mo dẹ̀ nígbàgbọ́ pé ti fètò náà sọ fún àwọn tí ó lè jàǹfààní lórí rẹ̀ 08162942400 òun náà nọ́mbà tẹ́mọ̀ pè sí àwa tá a ti pè tẹ́lẹ̀ tí ń tí láǹfààní àti gbé ẹgbìyànjú látún ti pè wọlé padà olóyè Akeem Adébáyọ̀ ṣe púpọ̀ tẹ́ bá fètò náà sọwọ́ olóyè Ahmad Abiodun Abdulhamid ìyáàfin Ọlábísí Ilésanmí Adéògùn ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa olóyè Alátúndé Ọláyọmídé ẹ ṣé púpọ̀ ọ̀gá mi Ṣákìrò Oyèláyọ̀ ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa olóyè Ògúndélé Yakub àti gbogbo àwa tí mi ò láǹfààní àti rí orúkọ wa mo dúpẹ́ púpọ̀ màá máa gba ìpè méjì ọ̀gá mi Rasheed Adébáyọ̀ ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ alálẹ̀ yìí tẹ̀dẹ̀ lùwá lọ́gọ̀ ẹnu ọlọ́run jàre yín pẹ́sà àwọn ọ̀gá wa tí wọ́n kó ìṣirò sára lẹ́nu nìyẹn ọ̀gá mi Fasasi Saheed Aki Jídé ẹ ṣé púpọ̀ fún gbogbo ìgbà àti àwọn àtìlẹ́yìn yín sáà so tẹ̀dẹ̀ bá fi ètò náà sọ àwọn ọ̀gá àti àánú so nọ́mbà tá a máa pè sí òun náà nìyẹn 08162942400 máa gba ìpè méjì sí lẹ́yìn méjì yẹn o a máa lọ sí gbàgede mo pa yẹn tí ó gẹ́ lúgà voya jámọ́ orí gbàgede hello ẹ ti wà lórí ètò kí lórúkọ yín bọ́lẹ̀ tí ń pè o. Ọlánífẹ̀ẹ́ Àdìbìlà lórúkọ mi. Ọlánífẹ̀ẹ́ kí lẹ pé. Ọlánìtẹ́ Habib. Olóyè Ọlánìtẹ́ Habib láti ìlú Ọ̀yọ́ bàbá wa Aláàfin kọ́. Àlàáfíà ló wà. Kámọ́kámọ́ kí lẹ fẹ́ fi ṣe àwọn aráalé láǹfààní sà. Mo fẹ́ sọ̀rọ̀ lórí discriminant ìyẹn D. Ok. Mo rí pé ìyẹn fi lè tètè determine tí ò ní péyàn ní wàhálà téyàn fi mọ̀ bóyá quadratic equation kò sí factorize àti kò sí factorize. Bẹ́ẹ̀ni. Àdé irú rúùtù tí ó mọ̀ mú wá. Irú ọmọ tí ọmọ bí àwọn ọ̀jọ̀gbọ́n alálẹ̀ yìí wọ́n láìkí discriminant pọ̀ wọ́n dàbọ̀ ni wọ́n fi ń sáré mọ́ ṣe gbàsgbòs olóyè ìpẹ́ tí ẹ pé wọlé ẹ̀yin náà ti fi ẹgbẹ̀rún máàkì ṣèfàjẹ́ mo nígbà pẹ́ darapọ̀ mọ́ àbí díje sà. Mi ìmọ̀ bí díje ló ṣe ń wáyé o mo kàn wọ́n rí lórí Facebook lálẹ́ wọ́n rí àwọn fídíò R programming language mo sálàdà tàbí lẹ́yìn lálẹ́ mo ní pé kí n jọ. ẹ ṣe púpọ̀ olóyè inú wa dẹ̀ sì dùn sí i so tẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa so òun náà ni pé kahoot.it òun náà ni wẹ́bsáìtì tẹ́ lọ màá fi kọ́kọ́rọ́ kan síta ń sìn kọ́kọ́rọ́ yẹn ní ọ̀lẹ́ tẹ̀ síbẹ̀ láti fi darapọ̀ mọ́ wa tẹ bá gbé gborókè àwọn ẹ̀bùn wà lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tẹ́ fi mọ̀ sí fàjẹ́ ẹ ṣe púpọ̀ olóyè Ọlánìtẹ́ Habib láti ìlú Ọ̀yọ́ Ọlọ́run máa bá wa pẹ̀lú yín. ok àtọ̀ àwọn ọ̀gá wa náà nù ẹ ṣeun ọ̀dà 08162942400 ní WhatsApp òun náà ni nọ́mbà ilé tí a máa pè wọlé ẹjẹ́ àgbà ìpè kan sí àwọn yẹn ní gbàgede ti yá àwa tá a bá fẹ́ darapọ̀ ẹ mọ́ gbàgbé pé ìdíje mọ́ ń gbóná ẹ bá fi ẹgbẹ̀rún kan máàkì kẹfì ṣèfàjẹ́ lẹ́rọ̀ ìyáàfin Abdulaziz Mariam Olúwaṣèyí láti ìlú Ọ̀yọ́ ẹ ṣé pọ̀ olóyè Situ Saheed ẹ ṣé pọ̀ tí ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ṣé ká gba ìpè kan sí so òun náà nìyẹn ọ̀dà ẹ jẹ́ mọ́ rí gbàgede ìgbà tí ò sí àwọn èèyàn tí wọ́n ń pè mọ́ ẹjá mọ́ rí gbàgede ìfẹ́ gbọ́gbẹ́ èmi náà sì fẹ́ gbìyànjú mo fẹ́ pè wọlé ṣùgbọ́n gbé pè mí ní o àǹfààní wà fún yín nísìn o láti ṣe bẹ́ẹ̀ ẹ mọ́ gbàgbé pé Kahoot yóò mọ̀ fún yín ní máàkì tó pérégedé pẹ̀lú bẹ́ẹ̀ bá ṣe kí ni o ẹ bá ṣe sí kámọ́kámọ́ ẹ ti wà lórí ètò ọ̀yà kí lórúkọ yín bó lẹ ti ń pè o. ẹ kálẹ́ kí lórúkọ yín bó lẹ ti ń pè sà.
Saheed láti ilé ọ̀yà láàrin ìṣẹ́jú àyá mẹ́wàá tí wọ́n fi sa àwọn aráalé láǹfààní. Ọdún mi tán sọ nípa ẹ̀ ní quadratic equation. Báwo la dẹ̀ máa ń ṣe dá quadratic equation mà ní pé ìgbà tí power the highest power tó bá wà bẹ́ẹ̀ bá jẹ́ 2. Ìgbà nígbà tá bá dẹ̀ ti solve quadratic equation máa get root méjì lórí power tó wà bẹ́ẹ̀. So oríṣiríṣi ọ̀nà ló dẹ̀ wà láti lè solve quadratic equation. Ẹ dákọ̀ àwọn ọ̀nà fún wa. Àwọn tó bá ṣe quadratic equation gbọ́dọ̀ mójútó àwọn nǹkan méjì. Àkọ́kọ́ perfect square. Kejì difference of 2 square. For example, tá bá ní bí a plus b nínú bracket àwọn. Olóyè Olóyè ẹ kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ti fi ẹgbẹ̀rún máàkì ṣèfàjẹ́ káfílẹ̀ fún àwọn torí káyọ̀tì bẹ̀rẹ̀ díje kọ́kọ́rọ́ tẹ́ fi mọ́ wọlé ọ̀nà lẹ́tí ń wò ní orí ẹ̀rọ mi ẹ̀ 923 8512 923 8512 yìí 923 8512 wọn náà ní kọ́kọ́rọ́ tá a fi mọ́ wọlé o ọ̀yà ẹ pé ṣèfàjẹ́ ní iṣẹ́ tálẹ̀ tó ní kò ní rárá gẹ́gẹ́ bí àwọn náà ṣe mọ̀ rí o. Ibn Mas'ud ẹ káàbọ̀. Efficiency ẹ lọ kà ó tí yóò béèrè pin tẹ́mọ̀ tẹ̀ òun náà lẹ ti ń wò yẹn 923 8512 àwọn mẹ́ta ló ṣẹ̀ wọlé o. Ọgbà àwọn kan tí ń gbọ́ rí ni mo ti ń gbọ́ lálẹ́ Janus Tigay Ashi Ọlánìtẹ́ ṣe púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa àwọn méje wọ́n ṣe darapọ̀ olóyè Awal àwọn náà ti darapọ̀ mọ́ abáyọ Adésínà Adébísí Sodiq àwọn náà ti darapọ̀ mọ́ wa Ashi gbogbo yín ni mo lù lọ́gọ̀ ẹ̀nà ẹ̀kúṣẹ́ ẹ má gbàgbé pé mọ̀tọ́ yìí ẹ káàbọ̀ so wípé ìbéèrè 15 ọ̀nà ni ẹ mọ̀ ṣe ọ̀kọ̀ọ̀kan náà àwọn béèrè yẹn ìṣẹ́jú kọ̀ọ̀kan ni o Kahoot yóò mọ̀ fún wa ní máàkì eléyìí tó pọ̀ pẹ̀lú bí a bá sì tètè fèsì síbéèrè wa sí tí béèrè wa bá dẹ̀ ṣe kíni bó ṣe yarantí sí so olóyè Abdulrafi ẹ ṣe púpọ̀ so ìṣẹ́jú kan sásìkò ìyá àmọ́ bẹ̀rẹ̀ ẹja wo àwọn báyà wọn yóò tún mọ̀ ṣe kíni wọ́n mọ̀ gbìyànjú sí láti mọ̀ wọlé. Nine two three 8512.
tọ́ ajá sí pé àwọn èèyàn pọ̀ tọ́ èèyàn 11 ti darapọ̀ èèyàn 12 ọ̀dà a máa wọlé náà a máa wọlé ní ìsinmi. ọ̀dà torí àkókò kó jẹ́ pé aago 9 àbọ̀ ti lù gẹ́rẹ́gẹ́ so ọ̀yà a máa wọ gbàgede gẹ́gẹ́ bá sí mọ̀ ìbéèrè wa máa dá lórí quadratic equation tó ó ti bẹ̀rẹ̀ o ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà là ń wò wọ́n ní tí equation kan tó bá ní degree m tí kan náà tún ní degree n tá a multiply àwọn méjèèjì papọ̀ kí ni degree àwọn product wọn mọ̀ jẹ́ mn m divided by n m minus n m plus n. Èwo ní bẹ̀? Òfin ìpìlẹ̀ polynomial ni o. Náà ni pé tẹ́ bá ní equation méjì tẹ́ wá multiply wọn tí kan bá jẹ́ degree m tí kejì jẹ́ degree n product àwọn méjèèjì kí wọ́n jẹ́. Ìbéèrè ń bá lọ àwọn 11 ni wọ́n gbà product àwọn méjèèjì ọmọ jẹ́ m plus n bákan náà wẹ̀ tó wáyé pé ẹ bá divide wọn division wọn yóò mọ fún yín ní equation tí ọmọ ní degree kí ni o m minus n ọ̀yà ẹ̀já lọ gbàgede let's go òun ló ń ṣáájú black tẹ̀lé wọn ashi tẹ̀lé wọn ibn moshood olóyè adébísí sodiq ọ̀nà tẹ̀lé wọn bẹ́ẹ̀ tẹ́ bá ṣàkíyèsí máàkì kéékèèké ọ̀nà ni wọ́n fi ń gbéra wọn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí alpha àti beta tí wọ́n bá satisfy equation tẹ́wọ́ yẹn s square plus 4s plus 3 is equal to 0 so kí ni alpha square beta plus alpha beta square máa jẹ́ -8 -4 -12 ẹgbẹ́ àwọn béèrè lóyè tó ṣe kí ni lọ́rọ̀ kò gbomi mọ́ rárá. ẹni pé kò gbomi mọ́ rárá. -12 òun náà ni answer jẹ́ sóyé wa ṣe é pé tí wọ́n bá kọ́kọ́ wá nǹkan kan ẹ kọ́kọ́ wò pé sọ́nà wà tẹ́lẹ̀ gbà mọ yanjú expression yẹn wálẹ̀ díẹ̀ ṣe é pé alpha square plus alpha beta squared nígbà pé alpha beta ní common factor ńbẹ yóò mọ jẹ́ alpha beta into alpha plus beta ṣe é pé alpha beta òun náà ni product of the root níbẹ̀ kí ni o 3 alpha plus beta níbẹ̀ yẹn sum of the root kí ni sum of the root níbẹ̀ yẹn -4 ajá sí pé sí mi ọmọ jẹ́ kí ni -4 times 3 ti ń ṣe -12 ẹja òye tọ́gbà mọ̀tọ́yìí wọn bá gbáwájú olóyè ibn moshood tẹ̀lé wọn adébísí sodiq tẹ̀lé wọn let's go lẹ́yìn náà black ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní tá a bá multiply factor méjì tó èsì rẹ̀ wà ń fún wa lódo kí la lè sọ alákọ̀ọ́kọ́ só túmọ̀ sí pé àwọn méjèèjì sódò ìkànnà àwọn méjèèjì ọmọ jòdò àwọn méjèèjì negative number ni wọn àwọn méjèèjì factor 1 ni wọn àwọn méjèèjì 1 ni wọn. ẹgbẹ́ òfin ìpìlẹ̀ ni mo sì tẹ́ mọ́ àtàwáwo fẹ́ràn yẹn dáadáa.
bẹ́ẹ̀ ni gbogbo ẹnìkan náà ló sì ìkan náà factor yẹn mọ̀ jòdò ẹ pé mo mọ̀ sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé òfin ìpìlẹ̀ ní pé kí ni o tẹ́ ẹ bá mọ tí product expression méjì bá fún yín lódò ìtumọ̀ náà ní pé kí ni o ìkan náà expression yẹn mọ̀ jòdò ó dàbí kẹwàá nu yàrá nísìn kẹwàá gbóòórùn so ajá sí pé ẹ̀yin méjì lẹ́dẹ̀ ṣì wá nu yàrá ẹ̀yin àtọ̀rẹ́ ẹ̀yin tí ẹ bá ṣe ẹ̀yin lẹ so ọ̀rẹ́ yín ló so nìyẹn náà so ẹ ti yé báwọn so at least one of the factor must be zero ọ̀yà gbàgede wọ́n já efficiency àwọn wáwájú díẹ̀ o wọ́n ní olóyè adésínà wọ́n ń bọ̀ wọn tí ì sí kankan nù béèrè wọn ẹ̀tọ́ olóyè mọ̀tọ́ yìí wọn gba ibùdó mọ̀ṣúrù tẹ̀lé wọn adébísí sodiq let's go efficiency ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní tí ìròpọ̀ rúùtù méjì tó bá jẹ́ 5 tẹ́ bá multiply wọn náà tó jẹ́ 6 kí ni quadratic equation yẹn s square plus 5s plus c is equal to 0 s square minus 5s minus c is equal to 0 s square plus 5s minus c is equal to 0 s square minus 5s plus c is equal to 0. Ben s square minus 5s plus c is equal to 0. A ti sọ fún wa pé tẹ́ bá fẹ́ form quadratic equation náà ni pé s square minus sum of the root x wọ́n dẹ̀ ti sọ fún yín pé sum of the root yín jẹ́ kí ni 5 yóò mọ̀ jẹ́ s square minus 5s plus product of the root ń ṣe 6 ojoodo kódà bùkátà láti fi gègé kanlẹ̀ gbàgede yẹn bá sún àti ń rí olóyè adésínà báyìí olóyè adébísí wọ́n ti gba pòkè ní Jenos Mutoye Ibn Moshood adésínà tẹ̀lé wọn bẹ̀tẹ̀ nìkan bẹ àṣì àmì tí ń jẹ́ bẹ̀bẹ̀ tí wọ́n ní àwọn náà lékè ọ̀yà ìbéèrè lè tọ́kàn ìbéèrè karùn-ún wọ́n ní tá a bá kọ quadratic equation kan lágbọ́nrin s plus a s plus b kí ló túmọ̀ sí wọ́n ní sọ túmọ̀ sí pa a lè rí wọn wá ni àbí wọn ò ní rí root àbá lè solve wọn using linear factor àbí ṣe discriminant yẹn yẹ mọ jẹ́ kí ni o yẹ mọ jẹ́ negative. Ṣé púpọ̀ ọ̀gá mi olóyè Fasazi Saheed Akíjídé tẹ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀bá fi sọ lọ́wọ́ àtúbọ̀ máa bá wa bẹ̀rẹ̀ sọ. Tọ́ bẹ́ẹ̀ ni òun náà ní pé a lè solve wọn èèyàn 13 lọ́gbà so èèyàn 13 lọ́gbà gbàgede yẹn olóyè Adésínà ti wálẹ̀ padà ashi ti wà lókè olóyè Adébísí wọn gbà ìtọ́fín jù wọn lọ wọ́n fẹ́ tó 1000 kan Jenos Mutoye Ibn Moshood àti ashi ọ̀yà ìbéèrè lè tọ́kàn ìbéèrè kẹfà wọ́n ní quadratic equation kan a lè mọ kọ́ gẹ́gẹ́ bí product 2 say cubes ni constant terms squares linear factors mo ti sọ láìmọye ìgbà kódà nínú tẹ́lẹ̀.
bẹ́ẹ̀ ni so yóò máa jẹ́ product linear factor rí pé àwọn ìbéèrè tí ò le so òun náà ni à ń gbé wá gbàgede mi Adébísí Sodiq àwọn gbégbó lókè Jenos Mutoyib Ibn Mashood efficiency ọ̀yà ìbéèrè keje ìbéèrè ilé ìtọ́kàn wọ́n ní kí láà máa rò pọ̀ mọ́ expression ten wò yìí s square plus 5s láti fi lè sọ́dà perfect square 25 over 4 4 over 25 5 divided by 2 2 divided by 5 èwo ní bẹ́ẹ̀. Ben 25 over 4 so yàwó sì jẹ́ 25 over 4 dàbí olóyè Adébísí nígbà tí wọ́n pè lẹ́ẹ̀kan ni wọ́n ṣàlàyé pé a máa wá àfo coefficient b tí ń jẹ́ coefficient x yẹn a máa square rẹ̀ ẹ̀ṣẹ̀ nǹkan àfo yẹn 5 over 2 ní tá a bá square yóò mọ̀ fún wa 25 over 4 ẹ̀já lọ sí gbàgede olóyè Adébísí ọgbà ṣùgbọ́n Jenos wọ́n ti gbẹnulé wọn Ibn Mashood náà tẹ̀lé wọn tẹ bá ṣàkíyèsí máàkì kéékèèké ni wọ́n fi ń gbéra wọn fa wọ́n sá ń jára wọn lulẹ̀ ni Mutoyib àṣì àní àgbọ̀jẹ̀ gbá làwọn olùkópa mi gbèdì kùndùsì fún yín. Ìbéèrè kẹjọ wọ́n ní kí ni k ó mọ jẹ́ láfi mọ sọ pé kí ni s square plus ks plus 9 equals 0 kí ni value k ó mọ jẹ́ for what value of k does x squared plus ks plus 9a ìbéèrè yìí tí mo fẹ́ sọ náà ni pé for what value of k does s squared plus 9 equals 0 is equal root ni mo fẹ́ sọ ìbéèrè yẹn ò pé lágbọ́lọ́mọba ìmọ̀ gbégilé so ìmọ̀ gbégilé ìbéèrè rẹ̀ ní fún wa ní máàkì rẹ̀. So for what value of k does expression tó jẹ́ equal root ni màá máa yọ kí ẹ̀ kó mbẹ ẹ má bínú. Ìbéèrè kẹsàn-án wọ́n ní tí alpha àti beta tó bá jẹ́ root 2s square minus 7s plus 12 equals 0 kí ni alpha square plus beta square mọ̀ jẹ́. mo ti wọ́gi lé ìbéèrè ìtàlá ọkọ wọn ìbéèrè ilé ìta ṣe síwájú ilé torí kò sí yóò mọ̀ dá wọn yìí láàmú bẹ́ẹ̀ ni 25 ni ó jẹ́ ọ àtúmọ̀ pé alpha square plus beta square yóò mọ̀ jẹ́ kí ni o alpha plus beta squared minus 2 alpha plus beta náà ni sum of the root mi by 7 square of many 49 minus 2 product of the root jẹ́ 12 2 times 12 24 49 minus 24 yóò mọ̀ fún 25 bẹ́ẹ̀ náà ni gbàgede mi ní ọ̀ Adébísí Sodiq wọn gbà Jenos wọn gbà Mutoyib wọn tẹ̀lé wọn Usman Ibn Mashood ẹ má gbàgbé pé a máa yọ ìbéèrè talátẹ kan yẹn so torí mo rí pé ó dáhùn yẹn lágbo náà so mi nǹkan pé mi mo ṣàṣìṣe yẹn. If a and b are the root of x square minus ps plus q equals 0 eléyìí náà fẹ́ jọ èyí tẹ́ ṣe tán yẹn
so kí ni a square plus b square mọ̀ jẹ́ equation mi dẹ̀ sì jẹ́ kí ni s square minus ps plus q equals 0 so kí ni a square plus b square mọ̀ jẹ́ lágbọ́nrin p àti q p square plus q p minus 2q p square plus 2q p square minus 2q. Top p square minus 2q p square minus 2q ọ̀nà ni yóò jẹ́ so yá bó ṣe jẹ́ p square minus b square ẹgbẹ́ bí ìtẹ̀ẹ̀kan náà ni a square plus b square ń gbà pé root àwọn méjèèjì a ní ọmọ jẹ́ kí ni o a plus b square minus 2ab ẹ̀gbọ́n yọ látara perfect square náà ni ṣé tí yé bá mo dẹ̀ mọ̀ pé a plus b mi òun náà ni sum of the root tí ń jẹ́ p ń bẹ̀ yọ ọmọ jẹ́ p square minus 2 times product of the root jẹ́ q so ló fi jẹ́ p square minus q èèyàn mẹ́wàá ló gbà a Janus bá ṣáájú lóyè Adébísí tẹ̀lé wọn Mutoyi Black àti Usman ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kọkànlá wọ́n ní tó bá jẹ́ pé root equation tẹ́ ń wò yìí s square minus 6s plus k is equal to 0 tó bá jẹ́ reciprocal ara wọn tọ́wọ́ jẹ́ reciprocal ara wọn kí ni kí ọmọ jẹ́ ọ̀yẹ́ kó lè fa gbogbo òbí tí mo máa ń bọ́ agẹ́gbọ̀n sí máa sọ kò bùkátà ká fi gègé kan lẹ́wọ̀n ẹ̀sán ẹ̀jọ èje ẹ̀fà ọ̀tọ̀ wọn àní ó jẹ́ sóyá bó ṣe jẹ́ wọn ní reciprocal wọn ajá sí pé tó ẹgbẹ́ bá ní kíkan jẹ́ alpha kí ni kejì ọmọ jẹ́ wọn nu fa alpha báyẹn so a dẹ̀ mọ̀ pé kéńbẹ̀ yẹn product of the root ni ìgbà tó Ọlọ́run ti bá a ṣeun tó yẹ pé equation tó fún wa monic ni ajá sí pé yọ̀wọ̀ jẹ́ alpha times 1 over alpha is equal to k kí dẹ̀ ní alpha kí ni product number kan àti reciprocal rẹ̀ 1 ajá sí pé síwá náà mọ̀ jẹ́ 1 ìṣíwá mọ̀ jẹ́ 1 yé Janus ọgbà Janus ni wọ́n tó tọ́ Mutoyi Adébísí Sodiq Black Ibn Moshood ìdíje yìí ọgbà mìíràn yọ lálẹ́ yìí o ìbéèrè kejìlá wọ́n ní tí root to s square minus ps plus q is equal to 0 tó wá jẹ́ pé equal ni then kí la lè sọ nípa p àti q ẹgbẹ́ tẹ bá wo ọmọ tí equation wọn bí tẹ wá rí pé equal ni kí lẹ lè sọ nípa rẹ̀ q is equal to 2p q square is equal to 4p p square is equal to 4q p is equal to 2q. Yeah, Ben, p square is equal to 4q. So you are supposed to jebe. So you are supposed to jebe. So tie ṣe ẹ̀gbọ́n ní ó jẹ́ equal root ìtumọ̀ náà ni pé discriminant wa ó mọ jẹ́ 0 bí discriminant ní dẹ̀ sì jẹ́ b square minus 4ac b mi ń bẹ̀ yẹn minus p ni minus p square yóò jẹ́ p square minus 4c ó jẹ́ 4q báwọn p square minus 4q is equal to 0 yóò mọ jẹ́ p square is equal to 4q bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn béèrè yẹn ò le rárá tọ̀ gbàgede wọn sún gbàgede yẹn ò sún rárá olóyè Janus wọn gbà Mutoyi tẹ̀lé wọn Adébísí Black Ibn Moshood ẹ má gbàgbé pé àfagilé question kan bẹ́ẹ̀ ìbéèrè kẹtàlá
wọ́n ní tí kan náà quadratic equation yẹn tó bá double ẹlẹ́ẹ̀kejì tó wá jẹ́ pé tá a bá wá sọ̀mù àwọn karambà níyẹn 12 ní ọmọ fún wa kí ni àwọn rúùtù méjèèjì yẹn mọ̀ jẹ́ ẹ̀rí bí àwọn àgbọ̀ jẹ́ nínú ìṣirò ni àwọn olùkópa mi lálẹ́ yìí ẹgbẹ́ wọn ṣe méjì kún fi mú èsì wọn mo gbédi fún yín kò dóòsì fún gbogbo yín. Lẹ́yìn ìbéèrè yóò mọ ọkùn méjì ẹ má gbàgbé pé kò tí ì tán àyàfi ìgbà tó wá tó tán pátápátá bẹ́ẹ̀ ni 4/8 ni ọ ṣẹ̀pẹ́ tó wá gbé bá sọ pé rúùtù kan bá jẹ́ x dọ́bù rẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì 2x ìròpọ̀ àwọn méjèèjì jẹ́ 12 so tí yé mi máa so ajá sí pé 3x equal to 12 x jẹ́ kí ni ń bá wọn s jẹ́ 4 so tí yé s jẹ́ 4 báwọn mo bóyá bó ṣe yẹ pààrọ̀ rúùtù wọn báwọn ṣe pé tá a bá ní quadratic equation kan tá a bá fẹ́ fọ́ọ̀mù yóò mọ jẹ́ square is equal to s square minus sum of the root x plus product of the root is equal to 0 mo bó ti yé mi báyẹn so yóò mọ jẹ́ 4/8 ni o so ń gbà pé mo ti mọ̀ pé kan jẹ́ 4 ẹlẹ́ẹ̀kejì lẹ́sì jẹ́ double alákọ̀ọ́kọ́ wọ́n mọ̀ jẹ́ 8 báwọn gbàgede yẹn ò sún gbàgede yẹn ò sún ìbéèrè kẹrìnlá wọ́n ní the root of x square plus 2x plus 5r ṣé equal ni àbí complex ni àbí 0 ni àbí real root ni èwo ní ń bẹ ajá sí pé ẹ gbọ́dọ̀ gbé sí kíni agbọ́nrin kíni gẹ́gẹ́ iná ti ṣàlàyé rí gbé púpọ̀ ọlọ́pàá tí wọ́n pè lálẹ́ ètò ni so ọ̀rọ̀ discriminant náà ni wọ́n sọ ajá sí pé tó bá ṣe eléyìí láti kọ́ padà lọ sí primary school rẹ̀ kọ́ lọ́ọ́ gba ṣéǹjì rẹ̀ ni bẹ́ẹ̀ni complex root ní ọmọ fún àṣẹ pé tẹ́ bá sọ ságbọ́n discriminant b mi ń bẹ̀ yẹn 2 ní c mi jẹ́ 5 ọlọ́run ṣe monic ní b square 4 minus 4 times 5 4 minus 20 yẹn ọmọ fún mi ní minus 16 ó kéré sódò ajá sí pé complex root ní ọmọ fún wa ìbéèrè eléyìí tí ó parí gbàgede náà sún ìbéèrè yẹn òní ó sọ ẹni tó gbégbó orókè lónìí àwọn márùn aláọkọ àti àwọn tó lulẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kọ̀sẹ̀ tó lulẹ̀ torí gbogbo àwọn olùkópa ni wọ́n gbìyànjú gan so ọkàn jẹ́ pé ta bá wà nú ọkọ̀ dírẹ́bà kan náà lámọ̀ ni ọ̀yà ìbéèrè parí ẹ̀rí pé mo ti tẹnumí yìí ìgbà aláìmọ̀ sọ pé polynomial kan ìgbà aláìmọ̀ sọ pé wà monic tí constant term yẹn bá jẹ́ 1 tí coefficient highest power tó bá jẹ́ 1 tí gbogbo coefficient yẹn tó bá equal tó bá ní 1 root mo ti sọ láìmọye ìgbà kódà àwọn tó tún pé àwọn náà tún sọ so àwọn tó pé àwọn náà tún sọ. Ẹwà ẹ̀sán bẹ́ẹ̀ tí coefficient highest power yẹn tó bá jẹ́ 1 àwọn láwọn àgbè ní monic àwọn mẹ́wàá àwọn náà gba àwọn méjì sí ẹja lọ sí gbàgede kìí dùn kó pọ̀ kó pẹ́ ẹni ó ṣepò kẹta ká tó tiẹ̀ mọ̀ bóyá tóòtọ́ ni àwọn náà ni olóyè Adébísí olóyè Mutoyib wọ́n tó tẹ̀léra wọn Venus àwọn wọ́n ṣepò kéní lálẹ́ tó ní Black
ṣe àwọn náà ṣe so wọ́n ṣe àti láǹfààní láti pè wọlé bó la rí ìbéèrè òun sí lálẹ́ so lè ní àbọ̀rọ̀ ẹ má gbàgbé pé a lè tí mọ ẹni tó gbégbó orókè pátápátá ó pa àwọn nǹkan méjì ká fi mọ̀ ṣé gbogbo àwọn tí wọ́n lékè yìí ṣé gbogbo ni wọ́n pè wọlé ẹ̀pá àwọn tó bá pè wọlé wọ́n ti ní máàkì tí wọ́n mọ̀ fi ṣèfàjẹ́ tí ń ṣe ẹgbẹ̀rún kan máàkì tó bá ti gbà tẹ́lẹ̀ á yọ máàkì yẹn kó nu máàkì wọn àwọn tí ò bá gbà ní ẹ fi mú wọn so òun náà ni yóò mọ jẹ́ pé àwọn tá a rí ó súnmọ́ ó jẹ́ páwọn ni ó dẹ̀ sì súnmọ́ ó jẹ́ pé àwọn kan súnmọ́ gbogbo wa pátápátá náà ni àgbìyànjú so ọ̀pọ̀ púpọ̀ ní ọ̀dọ̀ àwa tí a darapọ̀ níbi ìdíje ẹ mọ́ bínú ọ̀pọ̀ láti èèyàn tí wọ́n ń so nígbọ̀wọ́ ẹ̀bùn eléyìí tá à ń fún àwọn olùkópa mi ètò pàápàá jùlọ Ajíṣebí Ọ̀yọ́ ẹ ṣé púpọ̀ ọ̀rẹ́ mi Theorem ẹ ṣé púpọ̀ tí ẹ tún fi ẹ̀bùn ṣọwọ́ sí wa lọ́sẹ̀ tó ní láti fi fún àwọn olùkópa so tá a bá rí àwa tí a fẹ́ mọ ṣe kóríyá fún àwọn bílẹ̀ bẹ́ẹ̀ rọ ni àbí nǹkan kan tí wọ́n fi ṣèwúrí fún wọn ẹnìkan sí wa ádẹ́mọ̀ ṣe kí ni wọn ádẹ́mọ̀ bá yín fi ṣọwọ́ sí wọn ádẹ́mọ̀ bá yín fi ọ̀hún àtàbá ti dá papọ̀ so ẹnu kọ́ ipá máa ṣe dánilẹ́kọ̀ọ́ a lè mọ dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ náà ni so a nígbàgbọ́ pé àwa náà a fi mọ̀ pẹ̀lú wa níbi ètò yìí náà láti fi mọ̀ gbé ìṣirò lárugẹ so nígbà yìí ní tí mo dúró ní alẹ́ tó ní ìgbà tí ó bá sí ìpè kankan lọ́dọ̀ àwọn èèyàn agbára Ọlọ́run bá adẹ́sìmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ so èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Lókùmọ̀n títí tí a fi mọ pàdé ara wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ alálẹ̀ tèmi hàn ó dàrọ̀. Discriminant òfin òun wá ní pé kí ni o tí discriminant mi a máa ń pè kankan ní nature of the root náà ní pé kí ni o bóyá bí n tí ó mọ sọ òfófó question tí wọ́n fún wa yóò mọ fún wa lódò bó wá ní tá bá fẹ́ mọ irú bí kí èèyàn lóyún náà ni ṣe pé tẹ́nìkan bá lóyún a fẹ́ wò pé sọ́kùnrin ni ó ń bẹnu rẹ̀ àbóbìnrin àbíbejì ẹ rí i pé nínú táwọn yẹn mọ̀ ṣe náà ni pé kí ni wọ́n scan ẹ̀ ẹ̀hún náà ni pé tẹ́yìn náà bá fẹ́ mọ oyún tí quadratic equation kan ní àtọmọ tó fẹ́ fi bí ọmọ tí ó bí òun náà ni root tẹ́ bá fẹ́ wo irú root tó ń ṣe pé ọkùnrin ọmọ ni àbóbìnrin ọmọ so nínú tẹ́lẹ̀ gbóhùn náà sí òun náà ni pé kí ni o níta ń pè ní nature of the root ìtẹ́fì máa mọ̀ òun náà ni discriminant tí a mọ̀ sí b square minus 4ac tí discriminant root real root ajásùpé a lè ní real root pé mo ti ṣàlàyé real number làwọn nọ́mbà tó yẹ pé positive ni wọ́n negative ni wọ́n kódà fraction ni wọ́n mo bó ti yé mi báwọn irrational gan náà ni wọ́n so ti yé ṣùgbọ́n tí discriminant mi bá jẹ́ 0 eléyìí tá à ń pè ní kíni o b square minus 4ac yìí màá máa ní kíni o equal root gẹ́gẹ́ bí àpèjúwe gbogbo àwọn tó bá jẹ́ perfect square yẹn o equal root ni ó mọ̀ fún wa mo bó ti yé wa báwọn a máa ní equal root so ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ tí discriminant mi tó bá less than 0 màá máa ní kíni o imaginary root náà là ń pè ní complex root tẹ́ bá gbàgbé so complex root complex number kì í ṣe agbègbè bẹ́ẹ̀ là ń lọ
mo bó ti yí wa báyìí. So kí ni wọ́n fẹ́ fàyọ́ ńbẹ̀ náà ni pé kí ni o tẹ bá fẹ́ mọ̀ pé nǹkan kan ní linear factor tẹ fẹ́ mọ iye ọmọ tí ó bí pé sóyè linear ni àbí nǹkan kankan ẹ wá sọ sínú discriminant wa tí discriminant yín bá fún yín ní perfect square tí discriminant bá fún yín perfect square ajá sí pé kí ni o ó lè fún yín ní linear factor òròbó tí a bá ajá sí pé ó lè fún wa ní linear factor gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí n bá nírú nǹkan báyìí o kápọ́n fún wa nírú iṣẹ́ báyìí pé ká ṣe x square plus 4s plus 3 kódà kí n tó dára mi láàmú òun náà ni pé kí n kọ́kọ́ wò pé irú ọmọ wo ni ó kọ́kọ́ bí ná òròbó tí n bá bá kí n tó ṣe síwájú pé wọ́n sọ pé method oríṣiríṣi wà a lè lo factor method eléyìí tí mo ń ṣàlàyé lọ́wọ́lọ́wọ́ method kejì tá a lè lo òun náà ni completing the square method a dẹ̀ sì lè lo formula method so tí n bá àtàwọn other methods náà tó jẹ́ pé kò bá level 10 wà lọ so tàbá ní square plus 4 ìsinsìn ẹ mọ̀ pé a mi nísìn a mi jẹ́ 1 àbí b mi jẹ́ 4 coefficient so yẹ ń gbé bí lè ṣe jẹ́ 1 c mi dẹ̀ sì jẹ́ 3 ajá sí pé discriminant mi ó mọ̀ jẹ́ b squared minus 4ac tí ó mọ̀ jẹ́ kí ni o 4 square minus 4 times 1 times 3 so tí yóò mọ̀ jẹ́ 16 minus 12 is equal to 4 kí ni 4 ẹ rí pé perfect square ní 4 torí mo lè kọ́ as 2 squared mo lè wá square root 2 rẹ̀ ajá sí pé kódà láì tí ì ṣe mo ti mọ̀ pé kí ni o linear factor ní kí ni yóò mọ̀ fún mi linear factor ni yóò mọ̀ bí kí dẹ̀ linear factor tá a bá nírò nǹkan báyìí s plus a times s plus b bó láṣẹ wa tẹ̀síwájú òun náà la fẹ́ ṣe bá ṣe tẹ̀síwájú lélẹ́yìí o lọ́nà tó yá fún àǹfààní àwọn tá à ń ṣe jamb tó bá jẹ́ pé equation tí wọ́n fún yín tó bá jẹ́ monic kí ni à ń pè ní monic.